kí yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ni orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, gómìnà Adémọ́lá Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe àbẹ̀wò sí ìlú Ìdó Ayégúnlẹ̀ àti Ẹ̀ṣà Òkè láti lè bá wọn kẹ́dùn àbájáde àtúpalẹ̀ òfin tí ó dá ogun bíba ohun ìní jẹ́ ní àwọn ìlú méjèèjì sílẹ̀. Àbẹ̀wò yìí ni ó ṣe pẹ̀lú agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ náà, Ọlọ́lá Adéwálé Ẹgbẹ́dùn, olórí àwọn òṣìṣẹ́ Alhaji Kazeem Akínlẹ́yẹ, pẹ̀lú àwọn olórí àwọn ológun títí dé orí àwọn ọlọ́pàá, àmọ̀tẹ́kùn, fìjìláńtẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn olórí àti ará ìlú méjèèjì wípé ìjọba òun lòdì sí ìwà ìpáǹle tí ó sì ṣe ìlérí láti ní ìgbìmọ̀ tí yóò ṣe ìwádìí fínífíní lórí kókó ìdí ogun náà tí ẹnikẹ́ni tí ó bá jẹ̀bi rẹ̀ yóò rí pípọ́n ojú ìjọba láìro bí ipò rẹ̀ ti lè ga tó. Ó tẹ̀síwájú láti rọ àwọn ará ìlú méjèèjì láti fi ààyè gba ìjọba àlàáfíà láìsí ìkùnsínú. Èyí ni àwọn ènìyàn ti ń fi ìfẹ́ hàn sí bí gómìnà náà ti jábọ̀ èyí lórí ayélujára tí wọ́n sì ń kí ikú iṣẹ́ takuntakun títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ní ìròyìn ti kéde rẹ̀ wípé ó lọ ṣe àbẹ̀wò sí ààrẹ ológun tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọ̀gágun Ibrahim Babangida àti olórí ìpínlẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ọ̀gágun Abdulsalami Abubakar ní ilé wọn ní ìlú Minna ti ìpínlẹ̀ Niger. Ìròyìn yìí ni àwọn ènìyàn ti ń fi àríwísí wọn ránṣẹ́ sí títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì ìyẹn ọba Ọọ̀ni Àdìmúlà Ifẹ̀ Ọ̀jájá kejì ló ti ṣe àfihàn bí ó ṣe lọ ní ọdún Olú Orógbó èyí tí wọ́n ṣe láìpẹ́ yìí. Ó ní ó di dandan kí a máa rántí orírun wa. Ó ní àṣà àti ìṣe ṣì ń bẹ wípé ó sì jẹ́ ohun tí ó dára láti tọ̀ ká sì máa ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. Ó rọ gbogbo ọmọ Ilé Ifẹ̀ láti máa wálé láti jọ máa ṣe àwọn ọdún yìí. Ó ní àṣà tí wọn ò bá fi hàn ọmọ ó máa ń parun ni kí ó má bàa parun. Ó rọ àwọn ọmọ Ilé Ifẹ̀ láti máa wálé láti jọ máa ṣe àwọn ìṣẹ̀ṣe papọ̀ kó lè rí bó ṣe yẹ kó rí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, olùdarí àti ààrẹ iléeṣẹ́ Dangote Alhaji Aliko Dangote, mínísítà tẹ́lẹ̀ rí àti oníṣòwò ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí, Táyọ̀ Ayẹni àti Fẹ́mi Fowórá ni wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí oil magnate ìyẹn Greg Nwanseru fún ti ìyàwó ẹ̀ Aniema tó papòdà. Alhaji Dangote sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé arábìnrin tó gbèkúrú lọ́wọ́ ẹbọra yìí jẹ́ aláwàdà ènìyàn tí wọ́n sì máa mọ lílọ rẹ̀ lára. Ó rọ ọkọ arábìnrin náà láti mọ́kàn rẹ̀ kó le. Ó ní àwọn wá láti ṣe àbẹ̀wò sí òun àti àwọn ẹbí rẹ̀ léyìí tí ọ̀mọ̀wé Fáyẹmí sì gba àdúrà wípé kí Ọlọ́run fi arábìnrin náà sọ́wọ́ ọ̀tún rẹ̀ kí ó wá fún àwọn ẹbí náà ní agbára láti tẹ̀ ẹ́ mọ́ra léyìí tí àwọn olólùfẹ́ wọn ṣe ìlérí láti dúró tì wọ́n àti láti ṣẹ̀yìn ìyá náà. Wọ́n ṣe ètò ìkẹyìn fún arábìnrin náà ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 17 oṣù kínní ọdún 2025. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ọ̀kan lára ọmọ òṣèré àti aya òṣèré àwọn ẹlẹ́sìn Kristẹni Dámilọ́lá Mike Bamiloye ni ó ti rọ àwọn olólùfẹ́ wọn láti darapọ̀ pẹ̀lú àwọn láti kí ìyá àwọn kú ayẹyẹ oríkádún ìyẹn Gloria Bamiloye bí ó ṣe lé lọ́dún kan lánàá tí ń ṣe ọjọ́ 4 oṣù kejì ọdún 2025. Ó mọ rírì ìyá náà gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. Ó ní kò sẹ́ni tóun lè fi wé ìyá òun nílé ayé. Ó ní abiyamọ lọ́jọ́ ogun lè ní lẹ́yìn tó sì fi ìfẹ́ Ọlọ́run so àwọn ọmọ àti ọmọ ọmọ rẹ̀ papọ̀ bí ẹbí ńlá kan. Ó mọ rírì ìyá náà. Ó wá gbàládùra fún ìyá náà wípé Ọlọ́run á túbọ̀ fún un ní ẹ̀mí gígùn, ọrọ̀ àti àlàáfíà láti lo ilé ayé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, àwọn àgbà bọ̀ wọ́n ní bẹ́ṣin bá dání a máa tún gùn ni. Èyí ló mú kí ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Paul Adéyínká, ẹni táwọn ènìyàn mọ̀ sí Paul the Good Guy, ló ti gba àwọn olólùfẹ́ rẹ̀ ní ìmọ̀ràn wípé ènìyàn máa ń kẹ́kọ̀ọ́ púpọ̀ nígbà tí ó bá ṣubú ju ìgbà tó bá ṣoríire lọ. Ó ní kí wọ́n rí i dájú wípé ìṣubú wọn ò dá wọn dúró láti ṣoríire nítorí ìṣubú ènìyàn máa ń kọ́ lẹ́kọ̀ọ́ púpọ̀ léyìí tá sì mú ènìyàn mọ ìwà dáadáa wù. Ó rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti dìde nígbàkúìgbà tí wọ́n bá ṣubú kí wọ́n sì máa hùwà dáadáa. Orí mi wò lórí fóònù Ṣókótó. Bẹ́ẹ̀ni. Sẹ̀lẹ́bù ni yín o. Ó dẹ̀ gbé kámẹ́rà fẹ́mi náà jẹ́gẹ́ mi náà wò.
Orí wọn lórí Sokoto. Sọ pé ó pọ̀. Ó ṣe lágọ́dẹ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, títí di àsìkò yìí ni àwọn ìlúmọ̀ọ́ká òṣèré olórin amúlùúdùn àti adẹ́rìn-pòṣónú sì fi ń kí ògbóǹtarìgì òṣèré Bímbọ́ Adémọ́yè bí ó ṣe lé lọ́dún kan lánàá tí í ṣe ọjọ́ ìbí rẹ̀. Bí wọ́n ṣe ń fi àwọn àwòrán rẹ̀ yìí tó jẹ ojú ní gbèsè sórí ìtàkùn ayélujára wọn láti fi kí i náà ni wọ́n fi àdúrà ránṣẹ́ wípé Ọlọ́run á túbọ̀ fún un ní ẹ̀mí gígùn, ọrọ̀ àti àlàáfíà láti lo ilé ayé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ilé ẹjọ́ gíga kan èyí tó wà ní ìlú Abẹ́òkúta ló ti dá ẹjọ́ ikú fún àwọn arákùnrin kan tí wọ́n jẹ́ Lékan Adékànbí, Ahmed Adétọ́lá àti Waheed Adéníyì fún ẹ̀sùn ìpànìyàn. Bí a kò bá gbàgbé wípé ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 ní aago 2 òru ni àwọn ọ̀daràn náà lọ ká Kẹ́hìndé Fátilóyè, ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ ọkùnrin mọ́lé tí wọ́n sì pa wọ́n. Lẹ́yìn èyí tí wọ́n dáná sun ilé náà, Lékan Adékànbí tó jẹ́ dírẹ́bà wọn ló kó àwọn ọ̀daràn náà wọlé. Ó ní nítorí wípé ọ̀gá òun kọ̀ láti fowó kún owó oṣù òun tó sì kọ̀ láti yá òun lówó ló fà á tóun fi hu irú ìwà bẹ́ẹ̀ sí wọn. Ní báyìí ilé ẹjọ́ ti pa á láṣẹ wípé kí wọ́n so wọ́n títí ẹ̀mí máa fi bọ́ lára wọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, aya ìlúmọ̀ọ́ká òṣèré ti ẹlẹ́sìn onígbàgbọ́ Emmanuella Bamiloye ló ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní ọ̀nà àwa ènìyàn kì í ṣe ọ̀nà Ọlọ́run. Ó sọ bí ó ṣe ń gbà ládùúrà tó sì ní ìgbàgbọ́ wípé tí Ọlọ́run bá jẹ́ kí ìyá òun lóyún á bí obìnrin kí òun lè rẹni kéjì òun, ṣùgbọ́n kò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àbígbẹ̀yìn tóun jẹ́. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ò fèsì sí àdúrà náà bóun ṣe lérò, àmọ́ ọ̀nà rẹ̀ yàtọ̀ sí tàwa ènìyàn. Ó ní Ọlọ́run fún òun ní àwọn ọ̀rẹ́ àti ẹbí tó jẹ́ obìnrin bíi ọmọ ìyá tí wọ́n sì ń ṣe ìṣe ọmọ ìyá sí òun. Ó dúpẹ́ lọ́wọ́ àbúrò ọkọ rẹ̀ Olúwadára Gloria Gomba fún àdúrótì rẹ̀ nígbà tí ó wà nínú oyún àti ìnáwó ráńpẹ́ tí ó ṣe fún un láìròtẹ́lẹ̀. Ó mọ rírì àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n wá lọ́jọ́ náà láti mú inú rẹ̀ dùn, lẹ́yìn tí wọ́n dára wọn lára yá, wọ́n jẹ oríṣiríṣi oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn, ó sì ní òun mọ rírì wọn pẹ̀lú. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, orin ọpẹ́ àti ìyìn ló ti gbẹnu ìlúmọ̀ọ́ká òṣèré Fathia Williams kan bí ó ṣe lé lọ́dún kan lónìí ọjọ́ 5 oṣù kejì. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú rí ọjọ́ òní. Ó dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú tí ó rí gbà àti gbogbo ìbùkún èyí tí ó ti rí gbà àti èyí tí kò tí ì rí gbà. Ó ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun yìí máa kún fún ayọ̀, ìfẹ́ àti àwọn àṣeyọrí lọ́pọ̀lọpọ̀. Èyí ló mú káwọn olólùfẹ́ rẹ̀ máa ṣe ládùúrà fún wípé ọdọọdún nìṣàpá ń rúwé, ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ, ọdọọdún la máa bẹ. Kò ní jù báyìí lọ fún abala àjá àbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yín. Ó dàbọ̀.